àsìkò àwọn yúùtì láwa yìí ó lé Mr. Johnson Adéwálé. Ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán according to the time tí ń bá bá yín. Ẹ dákun gbogbo ìgbà mo máa ń sọ fún yín wípé ẹja máa kíra wa kú oríire. Big fish in the ocean, ẹja ńlá nínú àgbàlagbà arúgbó omi. Yorùbá nation tún ti gbẹ́ja ńlá míì lọ́nà wo tá a sì lẹ́ni náà. Ẹ farabalẹ̀ ẹ ní pẹ́ mọ̀ wọ́n. Ṣé ẹ ti gbọ́ ń pa Òṣòkò mọ́lẹ̀? Ayọ̀délé Fáyọ̀ṣe ó ti darapọ̀ mọ́ bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, wípé kí ni wọ́n sọ? Ọwọ́ abojú ta ni? Ó bojú gbogbo àwọn àgbààgbà, àwọn tí wọ́n ń dìtẹ̀, tá a rò yìí pé ọ̀gá, tá a rò pé bàbá tó yẹ kó ṣáájú wa délẹ̀ ìlérí ilẹ̀ ìmúṣẹ wa, tó yẹ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè àtòlé Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo àwọn tó ń sọ tọ́jọ́ àtàwọn lọ́balọ́ba tí wọ́n ń jìjàgbara pé òmìnira Yorùbá gbọ́dọ̀ dé. Ẹ wá gbọ́ nǹkan tí Òṣòkò mọ́lẹ̀ sọ. Ẹ gbọ́, ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ tó ti ń sọ̀rọ̀. Eléyìí brown nana ni, títún nana ni o. Brown nana ni mo pè é. Ẹ wò ó, bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa pín. Ó sọ̀rọ̀, ó yọkọ̀ mú òkun ẹ̀. Ẹ̀kú ti mọ ẹni tí mò ń sọ. Ayọ̀délé Fáyọ̀ṣe, gọ́fúnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan rí. Ẹ mọ̀ pé tí ọba sọ̀rọ̀ ṣàkàkọ́tàpàrà là á sí tọ́, títọ́ bá yí láyé jò, èdè takú wárápá ni ọ̀rọ̀ tán. Ọ̀rọ̀ mi Èkìtì kọ́ o, ọ̀rọ̀ Fáyọ̀ṣe kọ́. Ọ̀lẹ̀ ń bẹ̀ gbogbo àwọn ọba tó jẹ́ ọ̀dàlẹ̀ tí wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá gbòmìnira. Ayọ̀délé Fáyọ̀ṣe jù bá wọn o. Gbogbo àwọn ààrẹ ìgbà kan àná, ẹ ti mọ̀ wọ́n, ẹ̀yin ẹ ó pín ẹkùn sọ́dọ̀ yín. Àtàwọn gómìnà ìgbà kan àná, àtàwọn alágbára ìgbà kan àná tí wọn ò fẹ́ látàyé àwọn bàbá wa Awólọ́wọ̀, gbogbo ẹ̀ l'Ayọ̀délé Fáyọ̀ṣe túká, tó yọ gbogbo ẹ̀ ó fi lé wọn lọ́wọ́ wípé ẹ̀yin nu Ọlọ́run nu, ẹ̀yin lẹ fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dá dúró, lẹ́ni dandan àfẹ́ àgbà. Ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ súré ẹ wá lọ wo fídíò yìí. Tẹ́ ẹ bá wù ẹ má bóyàn, ẹ dákun nítorí fídíò yìí. Bẹ́ẹ̀ ni ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ. Ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ tákú arápá bá sọ, ará òun lọ sọ. Ẹ má jẹ́ gbà yín lásìkò. Ọ̀yá òun rèé, bàbá Ayọ̀ Fáyọ̀ṣe, ẹ gbóhùn òkè, ẹ jẹ́ ń gbọ́ nǹkan tí gbogbo àwọn èèyàn sọ. Wọ́n fẹ́ràn ṣùgbọ́n aṣọ tó ń ti wa ọ̀rọ̀ ni wọ́n gbé dúró òní gbé wá dúró. Ṣé rí bàbá wa Awólọ́wọ̀, bàbá wa Akíntọ́lá, Ẹ̀kẹ́lẹ́ Mẹ́sì àti gbogbo àwọn bàbá yẹn wọ́n ti gbìyànjú alátẹ̀mọ́ bímọ ẹ̀tàn àìmọ̀ ló kù sọ́wọ́ ẹ̀. Àwọn àgbà Yorùbá ẹ̀yin ni ìṣòro tá a ní. Ẹ̀yin ni ìṣòro tá a ní. Torí bí ẹ̀kùn ajá máa ń gbé, ó bá kẹ́sì lẹ́yìn, tó bá kó ẹkùn sẹ́yìn ajá, tó bá kó ẹkùn sẹ́yìn tó fajá jagun. Ẹkùn ajagun ní ajá ni tí wọ́n jọ pa wọ́n papọ̀. Ṣùgbọ́n bí èèyàn bá gbẹ́kùn síwájú tó ká kíká sẹ́yìn, ajá jagun bí ẹkùn. Ẹjagun bí ẹkùn. Ilẹ̀ bàbá wa lélẹ́yìn. Ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣẹyà gàgàrà báyìí. Torí pé ọ̀rẹ́ ò fẹ́ òótọ́. Béèyàn ò bá lè ṣe é, ó ló kò ṣeé ṣe. Ibi tá a dúró sí, àwa lè ṣòro ara wa. Gbogbo ìpàdé tá a ṣe tó dáa báyìí, táwọn àgbà Yorùbá wà bí, àwọn lọ́balọ́ba, àwọn orí adé tí wọ́n wà bí. Àẹ́tù wá rí àwọn tá a fi ń pèlò lórí wa, ó bọ̀ síwájú tẹlifíṣàn ìdóni ìsọ̀sẹ̀. Ọ̀rọ̀ yóò wọ́pọ̀ lọ́wọ́ o. Kò sọ́kọ lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ o. Ṣé ní
nìkan ni wọ́n ń lù. Tí wọ́n nìkan ni wọ́n lù ní gbogbo sáà kan fi lò jọba nílẹ̀ Yorùbá wọn ò kọ́nà Abíọ́lá rí. Abíọ́lá jàjàjà nítorí Yorùbá ó kú. Kò síbi tí wọ́n ti kọ́nà Abíọ́lá rí. Àfàwọn ni. Ẹ wo ìwọ gbogbo dàda ìjà yìí ara ilé wa dúró sínú tẹlifíṣàn adigunfẹ. Ibi tá a fẹ́ sí náà àwọn náà ni àjàláta náà. Ṣé ní wọ́n ń gbé ọkùnrin kan ní Jọ́nà àwọn tó ka Bíbélì dáadáa. Wọ́n ní Jọ́nà wọ́n ní ọ̀rọ̀ ká ọkọ̀ yìí wọ́n ní ká yí ìhun sómi. Gbogbo ọ̀tá yóò wá ọlọ́wà yí wọn sómi. Àwọn ò lọ mọ́. Bọ́bọ̀ bá ń lọ títí tó bá yẹ á lòun ò lọ mọ́. Àlọ́ mọ́. Nígbà sọ ni pé ìsọ́sọ́rì yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ò tiẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀. Kò yé wọn torí pé tó wọn ni èrò àkúbì ìyá tayọ. Àti lọ bọ ẹrú ọ̀rẹ́ yìí. Àti lọ wá ṣáàt. Wọ́n ti kọ́ yóò wá lọ pẹ́tẹ́pẹ́tẹ́ ìran bàbá ọlọ́run kó dáwọ́ lọ́wọ́ padà. Àbálẹ́ yìí kó dáwọ́ lọ́wọ́ padà. Bí wọ́n ṣe dìde ẹ̀rẹ́ tó lọ gbé sẹ́wọ̀n nítorí òótọ́. Ṣùgbọ́n àwọn tó bá bẹ́ẹ̀ dè tẹ̀lú òní lálàáfíà. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé gbogbo mi lẹ́yìn àgbàgbà sọ̀rọ̀ ni mo fọkàn sí o. Ibẹ̀ mo dúró sí, mo fara mọ́, mo lẹ́sẹ̀ bẹ́ẹ̀. Bá a bá máa lọ síwájú ibi tá a wà yìí lọ, ẹ dìde, ẹ túra mú, ẹ má bẹ̀rù. Ohun tí ò ní pa ni ò ní padà pa ni. Ẹni lọ́wọ́ wò bá bẹ̀rẹ̀ ò ní ká. Èmi náà wọ ilé ìgbé mi sínú omi tó ń sàn mi ò ní lọ. Orí ajá kì í wọ mi. Bẹ́ẹ̀ni, ẹ gbé mi sínú iná ọ̀rọ̀ yóò jà síṣẹ́ náà mẹ́sàgì àti àbẹ́rí nílò. Ẹ gbé mi sínú òkìrìhún àbájí dáadáa sínú rẹ̀. Ọlọ́run rẹ̀ yìí lọ́wọ́. Kò sí ọ̀nà àbáyọ. There is no alternative. No part 2. No, kò sí àdúgbò mọ́lá. A padà sí region mi. Nígbà tí aráalé bá fi wà ìjọba, tá a wá sọ pé ẹni ṣubú o, ẹni ṣubú. Aráalé bá fi wà ìjọba, tẹ́ ẹ̀ bá gbàgbé. Wọ́n pèpàdé kan káàkiri nípa kájọ sọ̀rọ̀ yìí náà ni. Ẹni wọ́n ní ká sún ẹ̀yìn. Wọ́n ní wọ́n bá ní ìlú ní ká sún ẹ̀yìn. Nígbà tí aláàdé wọ́n ti wà ìjọba lọ́jọ́ sí, wọ́n fẹ́ ṣe gbogbo nǹkan wọ̀nyí. Ó wá halẹ̀ mọ́ wa. Ó ní àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ń parí náà o. Ó ní àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ń parí náà. Ó ní stéètì nìkan ká sọ̀rọ̀ ẹ̀ mọ́. Lè dé ìmọ̀ àwọn gómìnà tí ò sí bí. Ó níbi tágbára gómìnà wọn. Wọ́n ti gbé kìnìún gbogbo àwọn tó ń ṣàrẹ̀ wa wọ́n ti sọ́ra wọn ní kìnìún. Ibi déyìn bàbá mi fẹ́ sòótọ́ báyìí wọ́n ti wà á. Wọ́n dẹ̀ bẹ́ẹ̀ àwa á dé bẹ̀. Ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ bá tẹ̀ ibẹ̀ ni wọ́n á tẹ̀. Ọlọ́run ọba á gbà wá lọ́wọ́ ẹni tó ń fẹ́ ní tipátipá tọ́kàn wa ò fẹ́. Ẹgbẹ́ tí mo bẹ̀ yín ni pé ẹ ronú jinlẹ̀ o ara ayé ẹni lọ tẹ ẹni bíbélì ló sọ báyìí tí a bá ti sọ̀rọ̀ báyìí a lọ gbọ́dọ̀ tẹlifíṣàn ìpàdúró pàdé gbogbo wàhálà tẹ̀sí wọn á ní ìlú òun wọ́n restructure sọ́pọ̀lọ́ wà náà tó sọ yìí wọ́n sọ́pọ̀lọ́ ibi náírà àdúrà lọ lè ló máa ń lọ ibi tí àwọn èèyàn bá lọ ní kó o lọ ibi tí Yorùbá bá ń lọ ní kó o lọ ẹ̀yin náà máa láyé wa tí mò ń dá sọ òun ò ní fẹ́ dárúkọ ẹ̀ ọlọ́run á pẹ̀lú yín ilé Yorùbá ò ní bàjẹ́ èmi bẹ́ẹ̀ jàre o àá máa sọ tó bá yá. Ọ̀rọ̀ tí wọ́n ní ká sọ̀rọ̀ sí i nínú tí wọ́n fẹ́ òótọ́ àti tí wọ́n fẹ́. Ẹ káàbọ̀ padà. Mo ṣe bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan tí Ayọ̀délé ọmọ Fáyọ̀ṣe sọ. Mo sọ fún yín tẹ́lẹ̀ kò sẹ́ni méjì bí wọ́n ti ẹ̀ pọ̀
ṣùgbọ́n kókó lọ sọ́dọ̀ bàbá wa ẹni tí gbogbo èèyàn ń retí pé tó bá bọ́ ta lénìí tó bá ní adé Professor Banji Akíntóyè bá bọ́bí Ọọ̀ni of Ifẹ̀ bọ́bí Aláàfin tìlú Ọ̀yọ́ ẹ̀bọ́bí Aláké tìlú Ẹ̀gbá Àwùjalẹ̀ mọ́tẹ̀ ti gbèsè ààrẹ ni tí ó rẹpísẹ́ǹtì Elékìtì Alákùrẹ́ tó kó gbogbo wọn pọ̀ sójú kan náà tó ní tó lónìí kò ní dọ̀la ìran Yorùbá máa kó olóko ẹrú àfẹ́ mọ́ bọ́ bá ti ń nawọ́ báyìí yóò tẹ̀ lọ́wọ́ ni láìsí wàhálà ṣùgbọ́n wọn kọ̀ wọn ọ̀ṣí wọ́n sì ti dàgbà àwọn ò lè rí wọn bá a gbọ́dọ̀ bú wọn torí ẹni máa dàgbà kò ní gbọ̀pá sọnù lọ́wọ́ arúgbó bẹ́ẹ̀ ni àwa ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sí wọn bàbá wa Ọbásanjọ́ ààrẹ kìíní ẹ̀kejì ó tún jẹ ààrẹ lórí àwọn fọ́mà ààrẹ ní gbogbo àgbáyé níbo ló nawọ́ sí lágbàáyé tọwọ́ ò tó ibo ló fẹ́ wọ̀ tí ò wọ̀ ìran Yorùbá mà ní Ìgbàjáde lórí dòwe àwọn ọmọ Yíbò lọkọ sí wa létí pọmọ ọdún àwọn ni wọ́n fọ́ọ̀mù ó kọ bàbá fún ṣùgbọ́n lọ́dọ̀ tiwa ọmọ Yorùbá wa náà ni bàbá Yorùbá ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ lóòótọ́ gbólóhùn tó ń lò gbólóhùn restructuring ṣe rí restructuring kò yí àwọn èèyàn bọ́ba òkè bá lè ṣe tí Tinubu bá lè fún wa níyẹn náà àti lọ ṣe bá wa la decide gómìnà wa àwa la ní sójà àwa la ní ọlọ́pàá wa fúnra wa nǹkan tá a máa fi sẹ́ǹdì sáàrin central ìyẹn lókè lọ́hùn-ún lókun wákùn láàrin ìṣẹ́jú díẹ̀ yẹn a ti ṣe tán àti lọ bẹ́ẹ̀ ni èyí tó jẹ́ tí nǹkan bá ti ṣẹlẹ̀ ọmọ Haúsá ni wọn kò wálẹ̀ Yorùbá kọ́ máa wá bá wa jà kí wọ́n ní wọ́n á ní ẹ̀ṣọ́ aláàbò ni mo fẹ́ rí epo nílé epo nílùú mi lọ́jọ́ kan láìpẹ́ yìí àánú ẹni yẹn ṣe mí ẹ bá mi níwájú tí mò ń transfer owó ẹ bẹ̀rẹ̀ sí ní blow àṣà aláàmù gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ mo dẹ̀ wọ ẹ̀yìn mo rí pé àwọn security ní sójà wọ́n lè wà hurry mo wa mọ́tò síwájú fún wọn mo sọ fún elépo pé tèpo fún wọn èmi máa padà mo ṣe kinní tán àwọn náà fẹ́ transfer owó wọn lọ ọmọ Yorùbá ǹjẹ́ ẹ mọ̀ pé ìkànnì àwọn sójà yẹn bá pè mí come okay wọ̀lẹ́ yìí dey try me mo ní what happen mo ní. mo mọ̀ pé ìlú mi mo wà kò síkú tó pàgbà tá à ní bápo lórí ẹ̀ bọ́ bá lè mess up ó dá mi lójú pé wọn ò ní fara rí lọ láyé kò irọ́ kò possible ewé ní bẹ lára dáńbọ̀wọ̀ kankan ìkan nínú wọn lọ́wọ́ wá bá mi kọ́ wá dúpẹ́ lọ́wọ́ mi pé ẹ ṣé sà mo ní wọ́n bá ní èyí tọ́jọ́ ọmọ Fúlàní nínú wọn mo ní then what do you want after I've already drive up for you to buy your fuel and now you are doing your own transfer it's not entry what do you say I do I on and when you on I drive up for you because I know you are in security you may be in a hurry that's why I go I move front for you tí kì í bá ṣe bẹ́ẹ̀ mi ò ní dẹ lóhùn mo sọ fún frankly and I won't answer you but I look at you as you may be in a hurry maybe you receive an urgent call you can go and you are for peace then what do you say I do nìkan ni wọn ló wá tí ya ń ṣẹ́wọ́ sí mi tọ́jú ọmọ Yorùbá pé kí n má wọlé kí n má tó tún jọ gà fún torí dẹ́rẹ́bà lásán lòun ọ̀gá ọ̀sán ni ò jẹ́ dẹ́rẹ́bà láìláì ṣé orílẹ̀-èdè tẹ́ ní ká dúró nù tẹ́yìn àgbà Yorùbá dúró tẹ́yìn sọ pé kíní kan bí mo ṣe ń sọ̀rọ̀ àwọn tó wà ń bẹ àwọn ọlọ́kadà àwọn nǹkan kan àwọn ọmọ ìlú tó mọ̀ mí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gádà wọ́n wò pé àbíyọ́ sọ pé bọ́nu kọ́tà kí n máa dọ̀bálẹ̀ kéṣù wá dé apá gómìnà ìlú àdúgbò wa gan ò ní ká ó dá mi lójú bẹ́ẹ̀ apá ò ní ká kò ní rí wo fíìmù ni
torí pé a lè bá sójà jà, a lè bọ́ ọlọ́pàá jà, a lè bẹ́nikẹ́ni jà nínú ìran Yorùbá torí pé òmìnira wa la fẹ́. Ẹ má wá ẹ̀sùn sí wa lẹ́sẹ̀. Wọ́n ti bá wọn jà o. Ẹnikẹ́ni ò lè bẹ́ni jà. Àsìkò youth láwa yìí ó lé Mr. Johnson. A ti dé ilẹ̀ ìlérí. Gbogbo ẹ̀yin àgbààgbà ẹgbọ́n nǹkan Fáyọ̀ṣe sọ fún yín. Pété yìí bá ṣe tán láti fáwọn á lọ tẹ́tí dìde, àwa náà máa tẹ̀lé yín. Àmọ́ níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ dìde, tẹ́ ẹ̀ sọ pé yá àjẹpẹ́ yìí gan ilẹ̀ ń fà wẹ́yìn, ìpèníjà ńlá ni. Títí ìgbà míì tá a tún pàdé, ẹ bá mi share ètò yìí, ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣé o, ó dàbọ̀.